nígbẹ̀yìngbẹ́yín olóyè Rasheed Ladọja ó kí gómìnà Seyi Makinde kú oríire. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nitọ́ Rasheed Ladọja ti kí gómìnà Seyi Makinde kú oríire gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò INEC ṣe kéde rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ó tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ fún sáà ọdún 4 míì. Ṣáájú ní gbogbo ìgbà tí wọ́n ń polongo ìdìbò lọ́wọ́, ọ̀gbẹ́ni Rasheed Ladọja kò fìgbà kankan ṣàtìlẹ́yìn fún gómìnà Seyi Makinde. Dípò bẹ́ẹ̀, gbangba ló ti kéde àtìlẹ́yìn. Gbangba ni mo wà lẹ́yìn rẹ fún Teslim Fọlárìn lẹ́gbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ wípé gómìnà Seyi Makinde padà fi ìdí Teslim Fọlárìn jẹlẹ̀ tó sì fi àyà lulẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ sì ni agbo òṣèlú ń gbóná janjanjan nígbà tí wọ́n ń polongo ìdìbò lọ́wọ́, ṣùgbọ́n gómìnà Seyi Makinde kò bojú wẹ̀yìn, bẹ́ẹ̀ ló gbájúmọ́ ọ̀gangan ọ̀nà tí Aláké sọ. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tó fi léde ní Ọ̀tún Olúbàdàn títún ilẹ̀ Ìbàdàn, olóyè Rasheed Ladọja ti kí gómìnà Seyi Makinde kú oríire. Ó sì tún fi àdúrà ránṣẹ́ sí i wípé kí Ọlọ́run kó ṣe àtìlẹ́yìn fún un, kó sì lè mú gbogbo ìlérí tó ti ṣe fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹ. Àtẹ̀jáde náà ló kà báyìí wípé gbogbo ìpolongo ìbò ti tán, gbogbo ìrònú ti tán, gbogbo irọ́ pípa ti dópin, ìbò ìka ti dópin báyìí. Bẹ́ẹ̀ sì ni à ń yọ sùtìtì síra ẹni ti dópin. Ní báyìí onípò ti gba ipò, ẹni tó fìdí rẹmi ó sì ti fìdí rẹmi. Ládọjà ní gbogbo àwọn tí wọ́n ń bá ara wọn fà á, wọ́n ti kúrò lórí ìtàgé báyìí. Bẹ́ẹ̀ sì ni ìfẹ́ ó ti padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tó wá kù báyìí ni wípé kí oníṣẹ́ mú iṣẹ́ rẹ̀ ṣe. Ládọjà wá kẹnubọ àdúrà fún gómìnà Seyi Makinde. Ó ń ṣàdúrà ní mẹ́sàn-án mẹ́wàá wípé òṣùká bàǹbà kò rẹrù àgbà, òòṣà òkè nìkan ní bá ẹ̀dá rẹrù. Kí Ọlọ́run kó bá Seyi Makinde ṣe é kó lè tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo. Nígbẹ̀yìngbẹ́yín olóyè Rasheed Ladọja ó padà kí gómìnà Seyi Makinde kú oríire. ẹ dúró ná, ẹ má tì lọ, ẹ dákun ẹ bá wa subscribe kì í já owó ènìyàn, bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ. Kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.